kò ṣe nǹkan lákòókò ẹgbẹ́ ibi tó ti máa ṣe yìí. Kà á síwájú yóò ilé bẹ́ẹ̀. kà á síwájú ó ní bá ti dé bá ti lọ́dọ̀ àwọn ẹni. kà á síwájú kí ló wà bẹ́ẹ̀. Míríàmù sì dáhùn ó ti dá wọn ó ti dá wọn. ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi fẹ́ ẹ lọ sí Jòhánù John chapter 5 verse 2 kí ló wà bẹ́ẹ̀. ṣùgbọ́n mo wí fún yín ẹ̀yin tí ń gbọ́. ẹ bá ti kọ́ wí fún wọn tán wo ẹ lọ sí ìwé àwọn ọba. kíkan ló wà náà. láti ibi tí ẹ ti dẹ̀bẹ̀ tí wọ́n ti dẹ̀bẹ̀ sọ fún yín ẹ lọ sí ìwé àwọn ọba. ọba ìwọ bá kí náà bàbá kejì. ọba kọba ẹ ṣàjà ẹni ọba. kí ni ọba kọba. ẹni ọba kọba ẹ ṣàjà ẹni ọba. àbí kò ń dà pẹ̀lú ọba kọba kí ló ń wẹ̀. sọ́ba kí náà bí kejì ọjọ́ ẹni ọba. ọba kọba ẹ sọ̀rọ̀ ọba bẹ̀ lọ́kọ̀ ọba olùkẹ́. láti ẹ wo bóyá bá Sólómọ́nì wà bẹ́ẹ̀. báyìí ni wọ́n ti fi èsì fún. lọ́wọ́lọ́wọ́ náà kó bẹ́ẹ̀ ẹ lọ Psalm 119. Psalm 119. Yes. That's giving From the beginning to the end. Excuse me. Compliment. Show me your message to all of them. 176. Nigga, you can do something to go. Can you manage that? Amen. Mo wá bàbá mi nínú àwọn tó lé mi. Báwo torí mo ṣe wà láàyè jẹ́ wá lọ pa ẹ́. Daddy, wọ́n ní